أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allah biqalbin salim, àfẹn tó bá pàdé Ọlọ́run balikọ́lá Allah pẹ̀lú ọkàn tí ó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́hùn àdánwò tí yóò bá wa tí a fi láàṣẹ Islam mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. So lẹ́yìn ilé a kí gbogbo àwa tí à ń gbọ́ wa káàkiri gbogbo ibi tí a ti ń gbọ́ wa àti àwa tí à ń wò wá lórí gbogbo ọ̀nà tá a bá ti ń gbà rí wa, tọ́lẹ́lómi ọ́díò ní ó padà gbọ́. So a kí wa yí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn ilé nǹkan tí a sáré fẹ́ gbé yẹ̀wò lábẹ́ àsìkò wa, kókó ọ̀rọ̀ bíi méjì sí mẹ́ta ni ìsìnfà kó ju 15 minutes lọ bí idhnillahi al-wahidil qahhar. So náà ni ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú tí wọ́n sọ lórí ọ̀rọ̀ mọ́sálásí ìníṣà. Ẹ rí pé ọ̀rọ̀ mọ́sálásí ìníṣà ó ti wà nílẹ̀ tó bí ọjọ́ mélòó kan tí ìgbìyànjú ti ń lọ pẹ̀lú lílo Sheikh Labibu Lagbeni ní sábàbí dáadáa kọ́lọ́n kó bá nígbà níbàdà fún wọn, kọ́wọ́ láàjọ kan so rẹ̀ kọ́wọ́ lágbóná la ilaha illallah. So àwọn Ọlọ́run ló ní sábàbí gbígbé nǹkan sáyé. So báwọn yẹn bá tiẹ̀ ti mọ̀ ọ̀gọ̀rọ̀ padà mọ̀ true wọn ni. So Ọlọ́run sì fàlùbáríkà sí gbèsè náà. Ṣùgbọ́n kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé bàbá Kọ́lá Olóòtú wọ́n ṣe prógámù kan bá bí ijọ́ mélòó kẹ̀mí ẹ̀sẹ̀ rí ni. So tí wọ́n sọ ń bẹ̀ wípé bóyá wọ́n ní àǹfẹ́ fún Sheikh Labibu ní 1 million naira. So yẹn ò dá mi lójú torí mi ò wò dé àwọ̀ ibi tí wọ́n ti sọ̀rọ̀ ó ní ibi tí àwọn èèyàn ń gé. So pé ní mọ́sálásí nìṣà o wọ́n ti mọ́sálásí pa, àwọn kan wá kọ kírun kó kú, wọ́n sì ta màrìwò mọ́ ẹnu ọ̀nà mọ́sálásí pé ìmáàmù kan wá padà lọ kírun, wọ́n sì já màrìwò náà pé ibi tí wọ́n ti rí ayé mọ́ náà nù. Wọ́n sọ ọ̀rọ̀ yẹn nítorí kí n ní mú orúkọ wọn ni pé ẹni tí gbogbo ayé mọ̀ ni wọ́n. Ṣùgbọ́n Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tá a bá gbọ́ information kan ká kọ́kọ́ verify dáadáa. So mo mọ̀ pé information táwọn náà gbọ́ báwa náà sì kọ́kọ́ gbọ́ tẹ́lẹ̀ nù kó tó di wípé a verify. So ṣùgbọ́n àwọn ọ̀sàrí sọ a verify torí pé a tẹ̀lé Quran ń bẹ. So bàbá Kọ́lá Olóòtú Ọlọ́run ní jẹ́ ẹ jábọ́, yóò bá ní sàmọ̀nà yín. Ntẹ́ sọ yẹn ò rí bẹ́ẹ̀ o, ó sì mú àwọn àlébù tó pọ̀ lọ́wọ́. So ó máa lébù tó pọ̀ lọ́wọ́ gan, kọ́lọ́n kó ṣàánú wa.
kò rí bẹ́ẹ̀ rárá ni o. So mo rò pé mo ti sọ tẹ́lẹ̀ nígbà tí èmi ń ṣe prógámù ọ̀dà pé ó ti tó bí ijọ́ mélòó kan lórí ọ̀rọ̀ níṣà, mo dẹ̀ play voice yẹn òní lórí fóònù mi yìí. So mo play voice yẹn, ṣùgbọ́n ní ṣókí tẹ́lẹ̀ ìbárọ̀dọ̀ yín fáwọn tí wọ́n bá mọ̀ nǹkan bá ní share rẹ̀ fún yín. So kẹ́ kàn bọ́ta kẹ́ correct ẹ̀ padà, torí pé àkọ́kọ́ náà kẹ́ni ẹni nìkan sọ mọ̀ ìwò mọ́ṣáláṣí àwọn kan lọ kírun wọn kú, àwọn ò ní bílífù nínú eléyìí. Àkọ́kọ́ ní nǹkan yẹn ò ṣẹlẹ̀ o. n ta fẹ́ n tí ó máa jọ tí ó máa gbé wá ni pé àwọn agbára òkùnkùn kan bẹ tó lè borí agbára Ọlọ́run, kò sábàgbára òkùnkùn kankan tó borí t'Ọlọ́run. èèyàn bá àjogbo ni, kò bá jẹ́ kinní kan, kò bá ní ọrùn mọ́ nìkan ló ń pè. So akálàsì àwọn àfáà kan náà ti torí bọrú nǹkan bá nínú tí wọ́n fi ń sẹ́mi, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. bàbá wa kọ́ Olootu ìfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ tí yín, ẹ gbìyànjú bàbá kọ́ Olootu ẹ ṣàtúnṣe, torí pé ó bà orúkọ ìlú yẹn gangan jẹ́. torí pé tó wáyé pé ń tó ṣẹlẹ̀ kò sábúrò. àkọ́kọ́ náà ìmáàmù Sùráká Àṣìyànbí so tí bá ń ta ní àwọn ni wọ́n wà lórí sick bed fún bíi 10 years tí àbá yẹn dẹ̀ ti dàgbà. so tí bá ẹn tó jẹ́ náà ìbí wọn ní kírun ìgbà tí àbá yẹn kú bóyá ní 2019. so àwọn aráàlú wọ́n mọ̀. so ó ní ẹni tí ó ti ń debutaisi wọn tẹ́lẹ̀. so bọ́rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. sẹ́rí ọ́díò tẹ́ gbọ́ yẹn, ọ́díò yẹn fake news ni. ṣàǹkì tí wàhálà bá ti ọkọ̀ ṣẹlẹ̀ kálukú náà mọ̀ dá sí yóò mọ̀ sóríṣiríṣi ọ̀rọ̀. so ọ́díò yẹn fake news ni. ẹ má jẹ́ ká nǹkan tí ó bá mọ tánìsì Islam tàbí tí ó bá mọ tánìsì méjì ẹ̀sìn ká ṣọ́ra fún. tó bá rí bẹ́ẹ̀ kò sábúrò, tó bá rí bẹ́ẹ̀ kò sábúrò ń pa pé kẹ́ ẹ sọ tó bá rí bẹ́ẹ̀. àákàn sọ ni pé Ọlọ́run fẹ́ fi ìṣàdánwò ní iye ò ní orí pa kankan. so bóyá a sọ pé bóyá ń tọ́ lọ já, bóyá àwọn náà ní bìlífù ní ogun, ṣùgbọ́n kò ṣẹlẹ̀. ní tá à ń sọnù kí jẹ́ pé a fẹ́ máa kọ́fà kẹ́kọ́ lè wà nǹkan agbára kan, kò ṣẹlẹ̀ ní ọ̀bẹ tó lọ wádìí gẹ́gẹ́ bí iṣẹ́ yín. kò ṣẹlẹ̀. tó bá ṣẹlẹ̀ so àmọ́ bá ṣe tó máa, ṣùgbọ́n ká má ba ìgbàgbọ́ àwọn èèyàn jẹ́. sùn ti yé báyìí, torí pé bẹ́yìn ṣe máa ń fẹ́ nǹkan lójú kábíyèsí Elédùmarè. so bí ẹni pé bóyá Ọlọ́run tóbi ń tòótọ́, ṣùgbọ́n kì í ṣe pé nǹkan yẹn ṣẹlẹ̀, kò tí ì ní di kábíyèsí Elédùmarè báyìí, kò ṣẹlẹ̀. ó ti yé báyìí nìyẹn. so ìmáàmù tí wọ́n tẹ̀lé bàbá tó kú yẹn, tí wọ́n jẹ́ náìbí, táwọn èèyàn kan wá sọ yìí pé kì í ṣe kódà inú tàn wọ́n ní kì í ṣe pé bóyá àbáwọn èèyàn go against wọn, ṣùgbọ́n ẹ jẹ́ àfibẹ̀ yẹn lẹ̀. bàbá yẹn náà olórúkọ wọn ni Kọ́sìm Adébísí. so ti bá àwọn ni náìbù lè mọ̀mù fún. ìgbà tí bàbá yẹn náà bọ́ bẹ̀ bí oṣù kò ju ọdún kan sóṣù lọ tí wọ́n ní àbáyẹn náà lò lórí oyè. àbáyẹn làwọn èèyàn wá ń pariwo pé báwọn ní àsomọ̀rìwò. no, bàbá yẹn 87 years àgbàlagbà ó ní bàbá ó ní wọ́n kú. so bàbá kírun wọn ọ̀jà mọ̀rìwò ń bì kankan, wọn ò sọmọ̀rìwò mọ́sáàsì nígbà náà. mo rò kó yí báyìí bàbá yẹn ò sì kejì sẹ́kẹ́ bí wọ́n ṣe á fa mi sí alá lé omi ń gbẹ kálẹ̀ mi wọn ní Ṣàngó ní mu nǹkan ṣẹlẹ̀. tó ti yí báyìí lóòótọ́ ni wàhálà wà, ṣùgbọ́n kì í ṣe pé wọ́n á lọ já mọ̀rìwò ni wọ́n á já mọ́ṣáláṣí ìrun tí wọ́n kíkẹ́ yìí náà nù rárá. bàbá yẹn náà ara wọn ò lè mọ́ 87 years ẹ̀yin náà wò náà. so ṣe ti gbọ́ báyìí ní ìsìn. so wọ́n lẹ́yìn ìgbà náà ni Ìmáàmù Mustapha, ẹni tó tún jẹ́ Ìmáàmù Mustapha iná tún jẹ lẹ́yìn bàbá eléyìn. bàbá àyùn náà wọ́n ní 85 years làwọn náà, àwọn lò 3 months. so àtẹ̀yìn bàbá àwọn wà ní wọn ò tí ì yan ìmáàmù mi since 2020 kó. so òun ni wàhálà ẹsẹ̀ wá ń jáde. so wàhálà kírun kó kú yẹn ẹ̀yìn 2020 ni. so àwọn tó ti kú yẹn éèjì wọn nìyẹn, kì í ṣe páyé kankan lọ pa wọn, àbí ọmọ 85 years you try to 1 million years lẹ́fẹ̀ẹ́ ń wólò láyé ni. so kì í ṣe káyé kan. so àti ẹ̀yìn 2020 yẹn òun wá ní problem ti wà nílẹ̀ lórí pé gbogbo àwọn tó tò yẹn ló ti kú. sẹ́yìn gbọ́ àbá ọkọ̀ Olootu tí Kini ìbárọ̀dọ̀ yín kì í ṣe èbú. so gbogbo àwọn tó tò yẹn ti kú lọ́wọ́ á kú yí pé wọ́n lẹ́nìkan Ajánásì Mufasiru ni, kì í ṣe pé àwọn náà tó ní line.
so àwọn aráàlú wa ń wò pé okay ẹ jẹ́ ká mú àwọn elite wọlé, àwọn tí wọ́n lè bá wa múlù dàgbàsókè, tí wọ́n jọ mọ̀ ìlú tí wọ́n ti lọ kẹ́kọ̀ọ́ lókèrè, tí wọ́n ti rí na wọ́n mọ̀wé wọ́n mọ̀ kéwú wọ́n ti rìn jìnnà nínú ayé, kìí ṣe Nàìjíríà nìkan ni wọ́n ti sẹ̀mí, àwọn ilé ò lè mú dàgbàsókè bá lù ú. So làwọn kan ní ẹnìkan làwọn ó gbé lọ́wọ́, làwọn kan ní àyẹ̀ntẹ́lẹ̀ fẹ́ gbé lọ́wọ́ yìí wọ́n ní ó ní pọ́blẹ́mù nǹkan kọjọ ogun kọjọ kan ká máa jóògùn nílẹ̀ ní ìgbúdù sí i, kì í ṣe kí ọ̀rọ̀ ẹ̀sìn ti kú ò báwọn. So ti báyìí ìtọ́ ń fa nù, ọ̀rọ̀ ẹ̀sìn ti kú ò báyìí. So àwọn ọmọ nìsà ni wọ́n ti ń kọ nǹkan yẹn o, tí wọ́n ń sọ yìí pé I really appreciate ọmọ nìsà lẹ́ni tí ń sọ̀rọ̀ yìí o, àjọ parí school ni o. So ọmọ nìsà lẹ́ni tí ń sọ̀rọ̀ wọn o, àwọn èèyàn so ẹ jẹ́ kó rí báyìí ẹni yìí kì í ṣe kí àwọn ní ọjọ́ orí àwọn táwọn aráàlú fẹ́ lóye wọ́n jọ ẹni yìí lọ bíi bàbá ni ẹ sì jẹ́, ẹ̀ẹ̀kejì ní exposure wọ́n jẹ́ ní lọ, ẹ̀ẹ̀kẹta nímọ̀ kéwú wọ́n jẹ́ ní lọ, ẹ̀ẹ̀kẹrin nímọ̀ ìwé wọ́n jẹ́ ní lọ, kádísẹ́ǹtì wọ́n jẹ́ quality téèyàn lè wò mọ́yàn la, kò síbi kankan tí ẹni tí àwọn kan fẹ́ wò kókó wá jẹun tó fi ju àwọn bàbá yẹn lọ. Gbogbo nǹkan téèyàn lè wò mọ́yàn la pé táàbà ní sábòsí o, ní tìwé ní ti kéwú ní tọ́jú orí ní exposure kẹnu ọkàlù. So ìyẹn ní ń fa pé àwọn èèyàn àwọn ò lè gbà kó wá jẹ pé ẹni iná mọ kí n fa wọn tó lẹ́ni tó ní kéèsì kan ní kóòtù pé tí ń gbé wọn bá dìmọ̀ tó adìpẹ́ lọ rú kéèsì yẹn jáde, ọmọ kékeré tó lẹ́ni oríṣiríṣi ọ̀rọ̀, ìyẹn ní ń fa wàhálà láti gbà náà. So àbákọ́lọ́ Olóòtú kì í ṣe pé ọmọ kírun ṣe ti gbọ́ bàbá ẹjọ́ ẹ bá ní verify, tẹ́ bá dẹ̀ ti verify real information àwọn sọ fún yín o, ẹ kàn bọ́ tẹ̀ ṣe correction nǹkan yẹn. So ti yé báyìí nísìn, so kì í ṣe pé a ní kẹ́ mọ́ fún ṣé làbí wìtá fún ẹ ní kíní o torí pé iṣẹ́ takuntakun ní ẹ ṣe bẹ́ẹ̀ fún ẹ ní nǹkan bí yìí ò fún ẹ ní nǹkan ọba tó ní wọ́n pẹ̀lú àníyàn táníyàn bá ti dáa. So torí pé ẹnì kéé máa níyàn èèyàn àyàfọ́ lọ́n, kódà àìmọye nǹkan míì táwọn mọ̀lẹ́ká ó rìkọ́ọ̀dù lẹ̀ tí wọ́n ó rìkọ́ọ̀dù níjọ́ gbọ́dọ̀ kíámà ló jẹ́ pé ẹnì kéé báyàn tó àníyàn èèyàn wò ẹ máa sọ ni pé báníyàn bá ti dáa, torí pé àníyàtú sirrun bayna al-abdi wa rabbihi, Ọlọ́run àtẹni tó ṣiṣẹ́ gangan ló máa níyàn. So ti yé báyìí, Ọlọ́run àtẹni tó ṣiṣẹ́ ni ló máa níyàn. àwọn mọ̀lẹ́kọ̀ rìkọ́dù nǹkan míì lẹ́ẹ̀ pé lágbájá wọn sì gbé fáìlì dé lálẹ́ kíámà Ọlọ́run nínú rárá kò sí nítorí tèmi ó sì nítorí nǹkan míì. ó bẹ̀rẹ̀ kọ́ àwọn mọ̀lẹ́kà gan ọmọ níyàn àwọn kan rí iṣẹ́ ni wọ́n rìkọ́dù ẹ̀ lẹ̀ fún Ọlọ́run ni ó sì tẹ́ síyà lálẹ́ kíámà. So ẹni tó bá mọ kí wọ́n gbọ́ yí dáadáa pé Ọlọ́run máa ń tún nǹkan jọ yóò tún jọ lálẹ́ kíámà pé no kì í sí torí tèmi ló fi ṣe ọ̀yá ẹ̀wọ́ gilé. So fi hàn pé kẹ́nìkan mọ sọ pé àníyàn lágbájá báyìí ni àìtún gbàgbọ́ yẹ́sìn ni àmọ́ sọ pé táníyàn bá ti dá lára ti wà nílẹ̀ fún Sheikh Labib. So kọ́lọ̀ balẹ̀kọ́lá kí ọba ní kílẹ̀ ní yìí kọ́ nice to meet you my good friend the spiritual powerful. So èwo lélẹ̀ akọ òkìkí ti wára àkìbí ẹ̀ ṣé ẹni ìfẹ́ mi tọrọ nǹkan lórí kíní ni àbí. So mo rò pé tí àwọn admin bá so táwọn admin bá ń bẹ́ńbẹ́ so ẹ dákun ẹ bá ń block ẹni ìdànù so ẹ bá ń block ẹ kan so ntọ́sẹ̀lẹ̀ nu Sheikh wa ẹ̀ ń ṣéwù náà ní sí bàbá kọ́ ló lóòtù ẹ dákun ẹjọ́ nítorí tọ́lọ́ ntọ́ bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèfẹ́ fi báyàn ṣe so kì í ṣe èbó ẹ kàn take to that correction pé information yẹn go viral tó tọ́ so ẹ dákun ṣe information yẹn ó go viral ṣùgbọ́n bó ṣe go viral yẹn irọ́ ni o so ti yé báyìí nísìn kọ́mọ́dé pa àwọn aráàlú ọmọ wa sọ pé ẹja kọ́ ló lóòtú sọ báyìí ń pa wa tí ó tún wá máa di wàhálà gbogbo nǹkan tó bá lè di wàhálà ẹ jẹ́ ká sára fún ẹ jẹ́ kí n sáré blọọkì ẹni yìí ní tiẹ̀ náà so bàbá wa kọ́ ló lóòtú mo ti sẹ́ni yẹn sí blọọkì ní tiẹ̀ so kọ́lọ̀ ń kọ́ sànù wa náà ìyẹn jẹ́ ti ọ̀rọ̀ ìníṣà
so ọ̀rọ̀ níṣà àwọn bàbá wa ní Ọ̀ṣun wọ́n mọ̀ yanjú rẹ̀ kún ẹ̀záàmù ni kò nídìí wàhálà so tẹ́rí níta fi máa sọ ń pa àwọn bídíà náà ẹ̀rù èyí mọ̀ ń bá wọn àwọn èèyàn ọ̀fẹ́ rẹ́ bí ìmọ̀ àwọn èèyàn ò sí sacrifice fún ẹ̀dẹ̀ fẹ́ jẹun mọ̀ so ẹgbẹ́ wọn gbé sáàmù jáde àwọn tó bá fẹ́ jáde wá kódà ẹlòmíì tó tún yàtọ̀ sáwọn ẹni yẹn ẹ pa àwọn èèyàn kó wá ṣe ẹ̀záàmù fún ẹ tí ó ní sábòsí ń bẹ̀ ẹni tó bá capable ọ̀rọ̀ ẹ̀sìn sọ pé lágbájá lọ tò kíní kan lọ sí kíní kan so síbi táyé lajúdè kó wá fi kíní ṣe ìmáàmù ni rárá gbogbo ẹni tó bá yẹ lè ṣàbòsí tó jẹ́ wọn ó gbé babaláwo sórí ipò àtúbọ̀tán ru ẹni bí ò ní dá ẹ ń bá ṣàbòsí tó jẹ́ wọn lọ aláìmọ̀ kan nípò mímọ̀ èèyàn dọ̀ ìyá èèyàn kọ̀ lálàṣà náà àlẹ́lì so gbogbo ẹni tó bá yẹpẹrẹ ẹ̀ mọ̀ tí ò gbé mọ́ ní láńkẹ́ irú ẹni bẹ́ẹ̀ àtúbọ̀tán rẹ̀ ò lè dá o so kọ́lọ́n kọ́sànù nìkọ̀ọ̀kan wá gbogbo àwọn bàbá lọ́sùn ẹ bá ní fi déédéé tó ẹ mẹ́jà aṣojú ṣáájú ẹ mẹ́jà wò kí tí táwọn kan bá débẹ̀ wọn mọ̀ nínú ìlú láì wà ẹ lè máa wò kí bẹ́ẹ̀ àbáwọn kan pé bẹ́ẹ̀ àwọn ò ní ìlú láì hàn nù rárá kálukú lọ́jọ́ ní ẹ̀ńtà tí kálukú jọ lọ kí ó ní so ti báyìí kálukú jọ lọ kí ó ní sẹ́ẹ̀ ti gbọ́ àwọn ará nìṣà ní à ń kọ́mẹ́ǹtì yẹn pé irọ́ ní àwàkọ́ Olootu pa tó tálé o àwọn ọmọ nìṣà gẹ́gẹ́ ní sọ̀rọ̀ tí wọ́n ń gbé náà lù tí wọn ò gbẹ̀yìn òde o so Ìbíyẹmí Saidi ọmọ nìṣà ni o ìyẹn báwọn lórí ọ̀rọ̀ bàbá wa àgbà Lagbeni tí ó ń di wàhálà lórí ọ̀rọ̀ Láwàní kọ́lọ̀n kó jẹ́ àrí bàbá pẹ́ ṣé ó làbíbù lágbàjì ọ̀rọ̀ tí wọ́n kọ́ ni mo fẹ́ sọ torí kí mo rí pọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ti ń jáde kálukú so ẹlòmíín bú bàbá Lagbeni nínú àwọn èèyàn wa tí wọ́n jẹ́ Zumratul Mu'minina ṣùgbọ́n mi kàn fẹ́ dúró láàrin méjì pé ọ̀rọ̀ bàbá Lagbeni hafizahullah tí wọ́n sọ kí ni àgbọ́yé tèmi lórí rẹ̀ àkọ́kọ́ nínú so tẹ́ ẹ bá kọ́ rí nǹkan kì í ṣe torí ti Sheikh Labeeb mo fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n náà ọ̀rọ̀ Sheikh Labeeb máa ti mú jáde wípé téèyàn bá rí nǹkan ẹ rí i pé Sheikh Labeeb ò sọ̀rọ̀ lọ bí pé ṣé nǹkan sára ẹ̀sìn lọ́wọ́ àbí ìsára ẹ̀sìn in tó dín bá sọ̀rọ̀ ní kí mo ráwọn bídíà kan tí ń jáde wọ́n ti torí ìkórìíra súnà ẹ á fẹ́ máa sọ pé kí ọ̀tọ̀ ńlá wà ní òsì nínú ẹ̀sìn rárá kò sí mbẹ̀ ẹ máa gbọ́ ọkàn lálàyé ni kò sí mbẹ̀ òótọ́ ọ̀rọ̀ tẹ́lẹ̀ mọ́ táwọn yẹn lè má fẹ́ gbọ́ nù ṣùgbọ́n tá a bá wò ó nínú ọ̀rọ̀ àbá wa Lagbeni wọ́n ń sọ̀rọ̀ pé bóyá tàlímù ni wọ́n kà fáwọn ọmọ ni wọ́n débi àwọn ọ̀rọ̀ kan ni wọ́n fi ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òsèláwà ni ibi tí àwa kéré sí ká sọ yí pé bóyá àbí àṣìṣe kan wà tá a bá tiẹ̀ la fẹ́ sọ yí pé àbàbá ẹ bá mọ̀ ṣe báyìí tá a bá tiẹ̀ fẹ́ sọ pé a fẹ́ pín sákèésì kì í ṣe pé nìkan sọ pé òun fẹ́ kẹ́rì jáde lórí ọ̀rọ̀ pé ṣé láwà ní sára ẹ̀sìn ni àbára ẹ̀sìn kọ́ ibi tá a bá ti lè sọ ni pé mo sì gbọ́ lẹ́nu àfáà Labeeb mo rí pé bóyá bẹ́ẹ̀ ni ń dùn wọ́n wípé àsìkò téèyàn ó fi wé Láwàní yóò ti fi ṣe nǹkan míì pé àsìkò téèyàn ó fi máa wé Láwàní yóò ti fi ṣe nǹkan míì ibẹ̀ yẹn ni èèyàn lè wò ká ṣé gbólóhùn ìyẹpẹrẹ kọ́ fún gbogbo ẹni tí ń wé Láwàní kì í ṣe Zumratul Mu'minina nìkan ní ń wé Láwàní àwọn àfáà tí wọ́n ṣe Zumra tí wọ́n ń wé Láwàní pọ̀ láyé tó yẹ kó wọn ò lè filẹ̀ tẹ̀bílì gègé fi Láwàní lẹ̀ so àtàwọn iye àwọn àfáà àbáwọn má dòye Zumratul Mu'minina wọ́n wé Láwàní kú ni so bam àwọn àfáà nílẹ̀ Yorùbá yìí ṣùgbọ́n kálukú kàn ní lógò Láwàní tiẹ̀ mẹ́tọ́dù tí tẹ̀bílì gègé fi wé nǹkan ní irú àwọn àbáwá kan bẹ ọlọ́wọ́ kan àwọn àbáwá Zumra àwọn owó tá a nùkè so gbogbo ẹ̀ náà wọ́n fi kó iyì bá ẹ̀sìn rahimahumullah kọ́lọ̀mbà nìkẹ́ ogun wọ́n fi kó iyì bẹ̀ sí pé kéèyàn ti ẹ̀ríyàn lọ́ọ̀kan so ká ìmúra ni so ibi tí èèyàn bá sọ ni pé ibi tí àbá ti sọ yí pé àsìkò tí yóò fi gbé Láwàní o ká tọ́ bá fẹ́ wò pé ǹjẹ́ wọ́n yẹpẹrẹ àwọn kan ṣé wọ́n láníyàn èbú Ọlọ́run nìkan ló máa níyàn ṣùgbọ́n àkọ́kọ́ wá gbẹ́dàjọ́ sí ntọ́ba hàn ta lákọ̀ọ́kọ́ ná ẹni tí ń sọ̀rọ̀ Láwàní àbá àgbà Lagbeni wọn ò lè má wí Láwàní sẹ́ni tí ṣàìtàn bá dé kákẹ́ mọ́mọ́ fún ṣàìtàn láàyè ẹni tí ń sọ̀rọ̀ Láwàní yìí ẹ sọ fídíò wọn tẹ́ ẹ bá kó fídíò wọn 20 jọ
bóyá 18 lẹ́ẹ̀bà láwàní lórí ìntẹ́ ẹ̀bà ní báláwàní bóyá wọ́n wà nù lébi inú mọ́sálásí tí ó sì jọ wà àárọ̀ kódà bóyá bí alikọ́ àárọ̀ àbí wọ́n fẹ́ ṣe nǹkan bóyá bí ẹ̀yìn ṣáà ó kéré gan tí wọ́n bá fẹ́ ṣe prógámù wọn gangan nínú ilé wọn gan náà wọ́n ó tún wé láwàní. Ó fẹ́ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí kíní yẹn ti dẹran jẹ fáwọn gangan tí wọ́n wá lè yẹpẹrẹ nǹkan táwọn gangan ń ṣe. Ṣùgbọ́n ibẹ̀ ni mo ti kọ́kọ́ fojú wò pé sẹ́ni yìí ń yẹpẹrẹ àwọn tí ń wé ni ṣé wọ́n mí ni sùmùràtúlù mú mi ní nàní ṣé wọn ò mí ni kíní ni wal haqqu ahaqqu an yuqal níbi mo sì mọ bàbá àgbàlagbé ni. Ìṣọwọ́ gbọ́rọ̀ kalẹ̀ kálukú kẹlẹ̀ yàtọ̀ gbogbo ìgbà tí máa ń sọ̀rọ̀ wọ́n mọ̀ ní sùmùrà ni mí ní bíbí ní títọ́ ní rírè tó wọ́n dẹ̀ máa ń padà sí in tójú wọn tó àti tí àwọn tí wọ́n bí wọn tí wọ́n sọ fún wọn pẹ̀lú babalámúnigun àgbà tàná àti ralẹ̀ralẹ̀ àwọn ẹni táwọn náà tún bá bóyá náà àwọn tí wọ́n jọ bá babalámúnigun gbogbo tí wọ́n sọ ìtàn àti táwọn náà tún rí gbogbo àwọn nǹkan yẹn bàbá ò lè má gbé lárugẹ tí wọ́n ní àkọ́kọ́ ń sún náà bàbá Àgbàlámúnigun ni ó kíní kankankan tó tí wọ́n dẹ̀ tún máa sọ̀tàn yẹn tí wọ́n sì máa ṣàdúrà fún wọn ní tí gbogbo everybody náà lè sọ. So tí irú ẹni bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ káwọn ọkọ wá wò pé sọ fẹ́ yẹpẹrẹ because láwàní tí táwọn náà ń gbé wọn kàn wé alásòmágbọ̀n láwàní tí wọn náà tóbi kì í ṣerú ọlọ́wọ́ kan bíi pé kákan wé ráńdì báyìí kájapá kan lẹ̀ tí wọn náà tóbi díẹ̀ kọ̀ọ̀ká tóbi tọ́ka pátá òkè kí wá ní tí a ń sọ sẹ́ẹ̀rí gbólóhùn mo á fẹ́ fún àwọn bídíà kọ̀ọ̀kan tí a ń jáde lé sí pé mọ̀ ń tẹ̀sí gbólóhùn pé sí láwàní sínú ẹ̀sìn lọ wà àbínú ẹ̀sìn kọ̀ láwàní tí bàbá Lágbeni bá sọ pé láwàní ó sì nú ẹ̀sìn wọ́n correct o in tí wọ́n mìíní ni tá a bá ti ní nǹkan wà nú ẹ̀sìn ó fi wọ̀nyí pé nǹkan yẹn tó o bá ti ṣe bí ẹni pé torí pé táwọn èèyàn ń sọ lórí ọ̀rọ̀ láwàní in tí wọ́n ń sọ lórí ọ̀rọ̀ láwàní táwa gan tá a kéde tá a gan jù bá ní pé àwọn ẹlòmíràn máa sọ pé ànábì sọ pé báyìí ànábì sọ pé ń pa láwàní kò sí gbólóhùn kankan tánàbì fi sọ ń pa láwà ẹ́ńpásì sọ bẹ́ẹ̀ kó mọ jáde pàdísì kan bóyá tó bá wí láwàní o ládàá rẹ yóò tóbi o ju tẹni tí ò wé lọ o kíní yẹn lágbára débi pé ẹlòmíì ti kà fún pé bá nàbí ti sọnù ká sì parọ́ mọ́ sí Ọlọ́run lágbára kódà kọjá pé a fẹ́ fi pèrò sẹ́sìn ni èyí fi rọ́ bá nàbí pépè sẹ́sìn bóyá ọ̀rọ̀ Baba Lágbeni ò clear ní tí a bá ń sọ tí wọ́n ní kí ìsẹ́sìn àti ẹ̀tún lè lo àdísì dọ̀yìfù láwọn ibì kan téèyàn bá dínà ní mùsùlùmí àdísì pé àdísì yóò ọ̀dà láàfíà ó yàtọ̀ sí àdísì mòdù tí wọ́n fi parọ́ má nàbí sallallahu alaihi wasallam ntí ó wà ayé lomi àwọn ni sànàbí ìwé láwà ní àwà gbèrú ẹni bẹ́ẹ̀ padà lọ sínú usulul fiqh àgbèrú ẹni bẹ́ẹ̀ padà lọ sínú usulul fiqh àwọn àfọ ní usul wọ́n jẹ́ kó yé wa wípé af'alur rasul tọ́pìkì ńlá ni tó fẹ́ nú àwọn ntànàbí ṣe a mọ̀ pé al-aslu fi nàbí sallallahu alaihi wasallam àtàásì bíi ìpìlẹ̀ nípa níbí ni pé kákọ́sí rẹ̀ pé tó bá ti ṣe nǹkan àwọn àfọwà ni no sọ́kà máa kọ́sí ànábì ni wọ́n wá pín àfa'alu rasul lẹ́jìn nǹkan mú méjì wá súnà pín súnà ó pín tọ́lá lórí ọmọ òkè àsọ̀rọ̀ Láwàní ẹ̀yìn kí wàá lọ́rọ̀ Láwàní níṣẹ́ kẹ́hìn èèyàn má bàa lọ ní àníyàn pé ládàá kan wà special àní táwọn fẹ́ yọ àlébù ọmọ kékeré làwa o bàbá wa sì ní Baba Lágbeni jẹ́ ibi tó wá jẹ́ pé ibi táwọn yẹn ti ẹ̀ ń sọ̀rọ̀ lọ ní pé wọ́n wá lásìkò tá a fi wé gẹ́gẹ́ bá àfáà Làbíbù ti sọ ibi tí ṣé Làbíbù tí wọ́n ti kàkọ́yọ òun ni bí wọ́n ṣe ń bú bàbá àgbàlagbà ní bàbá àgbàlagbà ibi tí mo lè sọ pé mistake wà ń bẹ́ẹ̀ tí wọ́n Láwàní sọ̀rọ̀ àhàtàn tí èèyàn bá jiná ní kéwù téèyàn ọ̀fẹ́ dúró lórí pé níta àwọn àbá ti ń bá bọ̀ bí ẹni pé sáwọn àbá ni wọ́n mú ẹ̀sìn yẹn pé bí ẹni pé ẹ̀sìn kan ni téèyàn bá fẹ́ dúmẹ̀ téèyàn fẹ́ sọ̀rọ̀ mímọ̀ tí èsì ìsìn pé èèyàn fẹ́ sọ̀rọ̀ mímọ̀ locally téèyàn fẹ́ sọ̀rọ̀ mímọ̀ internationally
bí n tí ó bá gbogbo ayé mu lè rí àfẹ́sìn tí ó sọ fún ayé pé láwa ní onílàdá kan special fẹ́ tó wé àwọn àbọ̀ síbi àfọwálò Rasul àwọn ẹ̀rẹ́ kan bẹ tó jẹ́ pé ànábì ṣe sallallahu alayhi wa sallam ó ṣe jìbìlà ló fi ṣe jìbìlìyà ni ó pé àdámọ́ báwa náà ṣe wà kálukú ládàmọ́ bóyá ní bóyá tẹ́lómi bá rìn bó ṣe máa rìn ó lè máa rọ báyìí kọ́ máa rọ báyìí ẹ̀rí kí àdámọ́ rẹ̀ ni bí wọ́n ṣe dámọ́ ni àwọn àfáà ní ní tí ẹ bá gbọ́ tó bá jẹ́ pé bí àdámọ́ ànábì ṣe rí ni ìyẹn ṣe súnà ntẹ́nìkan sọ pé tí n bá ṣe máa gbàládá àgbọ̀ lápẹẹrẹ ànábì sallallahu alaihi wasallam bóyá wọ́n ní tí bá rìn ẹsẹ̀ rẹ̀ rí báyìí ọlọ́run ò sì dáwọ́ kó rí bẹ́ẹ̀ tàbí ntọ́ jẹ́ bí wọ́n ṣe dá wọ́n ní irun ànábì sallallahu alaihi wasallam irun rẹ̀ ọkọ̀ yìí ó débì rìwáyà kan gbé wá kó débì rìwáyà kan gbé wá kó dé jìkà kẹ́nìkan wá ní mo fẹ́ ju ànábì máa dárun mi sí wíì sí ọmọ lárúbáwá irun tiẹ̀ yóò máa lo òkè ní yóò àdàbí gbórun mọ́lẹ̀ tí wọ́n kọ́ ìlì wà báyìí tí ò lè kọ́ ìlì kò sì ní dé tí yóò máa lo òkè báyìí ọ̀wà ní ju èèyàn mọ́ ó kú òní èèyàn ọ̀wà dàbí ẹranko ìyẹn ló mọ àwọn brọ́dà kan tí ẹ pẹ̀lú àwọn lóṣù náà gbà kan ní wọ́n láwọn ọmọ darun sí wọn lánàá bí mọ̀ darun sí irun ọmọ lárúbáwá tí ó kọ́ ìlì wálẹ̀ tí ó mọ wùyàn rí tí ó wà lo òkè gẹ́gẹ́ báyìí ìyẹn kọ́ ni àwọn yẹn ti da àwọn súnà papọ̀ mọ́ra wọn àfọ̀hálù Rasul ó ní bó ṣe jẹ́ lápẹẹrẹ ànábì ìjẹran agilintí dọ́bù kì í jẹran agilintí kì í sálàǹgbá o òun ni dọ́bù o ẹran agilintí ànábì ìjẹ so nígbà wọn sì gbé wájú ànábì àwọn sọ abá ń wò pé ànábì káwọ́ kò ànábì bí nkìlẹ̀ wọn ẹran agilintí àwọn sàbí bá ní sí káwa náà nígbà tó jẹ ànábì ní so kì í èmi ọmọ jẹ ni so fi hàn pé àdámọ̀ tiẹ̀ ni pé kì í jẹ àǹkẹ́nìkan ni ẹ̀yìn gbàtà náà bí èsì jẹran agilintí èmi ní ìjẹ ọlọ́run ọmọ jẹ àwọn sàbí sì ní sẹ́káwò búgà sí ó ní ẹ búgà sí wọ́n sì búgà sí àwọn sì ń jẹ́ lọ́ntiẹ́ ànábì sì ń wú wọn báyìí kò sì bú wọn sallallahu alaihi wasallam jìbìlà tiẹ̀ ni pé kò máa jẹ irú súnà tó bá jẹ́ jìbìlà bá yẹn so kì í ṣe pé ńlá fi ń ṣẹ̀sìn ó tún wá ku èyí tó jẹ́ wípé ọwá aláwífìkìlà àádà súnà tó ń àdíyà ìṣesí bí a ṣe rí níran wa bá a ṣe rí inú ẹ̀yà wa bá a ṣe rí ìṣesí tèmi àádá tiẹ̀ ó yàtọ̀ sí jìbìlà ṣẹ̀gbọ́n jìbìlà yàtọ̀ àdámọ́ ó yàtọ̀ sí àádá kọ̀ọ̀kan yàtọ̀ so nígbà táwọn àfáà ń sọ táwọn ibi bá fẹ́ jẹun ọ̀nà wo ni máa ń gbà jẹun àádá ni bó ni ó ṣe jókòó tó bá fẹ́ mú mi tó bá fẹ́ wọṣọ bó ni a ṣe ń wọṣọ lọ́dọ̀ wọn so tó bá fẹ́ sùn wọ́n ní yọ kọ́ méjèèjì báyìí yọ kà lórí ní ó fi ṣe pílò ọwọ́ rẹ̀ ní ó fi ṣe pílò so ẹnìkì àádá rẹ̀ ní kébi tí máa ń sùn nù so kí wọ́n wá dé ó lè má rọ̀ wọ́ lọ́rùn láti káwọ́ rẹ̀ báyìí kì í ṣe pé tó wá káwọ́ rẹ̀ báyìí pé ládàá kan àgbàládá yàtọ̀ sí ẹlòmíì tó sùn bákan ìtọ́kàn wa ni pé fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ nígbà tó fẹ́ sùn yẹn ṣé kọ́ wá fọwọ́ rọrí kọ́ ọ̀tà kìsìkìní kaba yìí alimuhim tó wáyé pé ntọ́rọ̀ lọ́rùn ni pé kọ́ ọ̀tà kaba yìí ṣùgbọ́n má dojú délẹ̀ má sì fẹ̀gbẹ́ òsì lélẹ̀ so nǹkan yẹn fẹ́ nù ṣùgbọ́n mo kàn fara fẹ́ mẹ́nu bà tíntín ní ká lè bá a mọ̀ yìí pé níbo ni láwa níbí lọ́ngì sí àádà ni láwa níbí lọ́ngì sí àádà ni kí ló jó rí bẹ́ẹ̀ kó tó bá nàbí wọn ti ń gbé láwa ni kó tó bí náà ti ń gbé láwa ni so kódà ẹ̀yin ẹ lọ ka sírọ̀ ẹ lọ kà tán nígbà wọn ní wọ́n ń ṣe mítìnì lórí bí wọ́n ṣe pànàbí sallallahu alaihi wasallam tí wọ́n ní tí a ń ṣe ní al-mu'amaratul kubra fi dari nadiwa nígbà wọ́n ń ṣe mítìnì lọ́wọ́ lórí bó láti gba ànábì sallallahu alaihi wasallam so ta ló wá jẹ́ ṣàìtàn tí wọ́n ló múra wá bó ló ṣe wá owó láwà ní wọ́n ń pè ní ṣéwù nájídì oníṣéwù nájídì dé àgbà àfà láti nájídì pé àgbàlagbà láti nájídù so owó láwà ní àádà nílẹ̀ lárúbáwá
kódà ó tún ní bí àwọn oríṣiríṣi ọ̀nà táwọn máa ń gbà wé ẹlòmíì fi ń gáìdì òtútù ẹlòmíì fi ń gáìdì eruku so àádà ni so ànábì náà wé sallallahu alaihi wasallam pàtàkì jùlọ kì í ṣe ànábì ọ̀la àzámà rẹ̀ so ẹ wo tó bá jẹ́ pànábì lázàmà rẹ̀ ni àwọn sọ̀hábà ò ní tá pànábì dún ní mọ́ lázàmà nù tó dún náà pé gbogbo ìgbà ojoojúmọ́ nígbà táwọn afá tó ń ṣe tàtàbù gan wọ́n jẹ́ kó yí wa pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tá ẹ pàwọn èèyàn bá fẹ́ tẹ́lẹ̀ súnà gan ni yóò tó máa gbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan inú ń tẹ́ sọ ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ láwa ni inú àdìsí tí ó mú wa ni pé yóò ní ìjọ fatiu maka wọ́n ní ànábì wọ maka wa alayhi amamatun sauda black láwa ni lówé wọ maka ǹjọ́ náà ẹ tún mọ máwọn àdìsí mi wà so kì í ṣe pé ntànàbí la so tó wá jẹ́ pé ntànàbí bá dún ní mọ́ tó dún ní mọ́ gbogbo ìgbà so sẹ́rí ọ̀tọ̀ ni hadiyu ẹ lọ wo tíra zadul mi'ad so hadiyu ànábì àwọn nǹkan tó jẹ́ pànábì ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó yàtọ̀ sáwọn nǹkan tó dún ní mọ́ ìmọ̀ tó jinú ni ṣé wá rí láwa ní ká sọ pé tọba wọlé tẹ́ bá ti pè lẹ́sìn ní tẹ́sọ̀ fún anísìn ní pé tọba wọlé wà ní ládàá rẹ̀ lórí ìran àbí ládàá rẹ̀ nínú ìmúra ojú tẹ́ tó kíní kọ ó ní ju tẹ́ tí ó wù láwà nílọ nùlẹ̀sìmù ká delil wala delil ó èèyàn ò lè mẹ́rin wá ntọ́ bá ti wá lè rẹ́rìn fún ẹ̀sìn kì í ṣẹ̀sìn náà tẹ́ bá lẹ́sìn ni a jẹ́ pé sàwábù ń bẹ fún ládàá ń bẹ fún tẹ́ bá wá ní ṣe bí wọ́n sàlánàbí náà wé a wà sọ pé sí gbogbo sànàbí dún ní mọ́ so àwọn ìbéèrè kan bẹ tá a máa béèrè lọ́wọ́ ẹni tó bá fẹ́ sọ wá pẹ́sìn mi tó jẹ́ pé wàláhì yóò padà ju rẹ̀ sínú kòtò kéde ni ṣùgbọ́n níta kan sọ ni pé òkè kì í ṣẹ̀sìn ìmúra ni mo lè túsì pé n tó wù mí ni pé kí n mọ wọ sátán trọ́sà kì í ṣe aṣọ kèfèrí àwọn ẹlòmíì ti gbọ́ yí bẹ́ẹ̀ kì aṣọ kèfèrí ni ẹ máa ti wọ sátán trọ́sà rárá kì í ṣe aṣọ kèfèrí àlùmọ́ọ́mù ìsìlámù ò sọ fún ọ pé aṣọ kan láṣọ ẹ̀sìn ní tí ìsìlámù fi sọ pé aṣọ ẹ̀sìn ni pé fọkùnrin kó má kọjá kókó ẹsẹ̀ gbogbo ń tó bá wọ agbádá lọ́wọ́ ní nǹkan kan ibi tí ìsìlámù fẹnu àlà sínú kó má kọjá kókó ẹsẹ̀ obìnrin kí tí ó máa gbálẹ̀ kó sì bójú ìnìkọ́ọ̀bù ṣe ìṣesí kì í ṣe àádà kí ni tí èbí ṣe àádà arẹ́rì rẹ̀ lọ́dọ̀ àwọn torí pé kì í ṣe pé àwọn ìyàwó ànábì àbáwọn ìyàwó àǹsọ́ àbá náà ń bójú tẹ́lẹ̀ láti pilẹ̀ lẹ́yìn ọdún 5 tánàbí délùú Mẹdínà ló tó di ẹ̀sìn ló tó dẹ̀sìn so tí ìyàwó Aisha so tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní bojú àtàwọn ìyàwó àwọn sọ̀hábà so nítorí àsìkò wa bàbá Lágbeni ò lè bú Sumratul Mu'minina n ò sì bú wa ṣùgbọ́n bí tábà kan sọ ní pé kóyàn sọ pé àsìkò téèyàn ò fi wé láwà níhùn yóò ti fi ṣe nǹkan míì so ahọ́n lè gbé yàn kọ̀sẹ̀ntà hàn ò lè gbé tó ti yé báyìí wọ́n ibẹ̀ yẹn a lè sọ pé wọn ò bá má gbé bá wọn ò bá sì tún wá padà wá bá wa sọ pé àwọn bàbá wa tí wọ́n wá ń gbé o wọ́n fi kó yí bẹ́sìn ni o wọ́n fi kó àpọ́nlé bẹ́sìn ni o ṣùgbọ́n kì í ṣe pé ládàá kankan ń bẹ ní orí rẹ̀ yìí pé téèyàn bá wé báyìí o ṣùgbọ́n dápọ̀ yóò bu ìkún yàn so yóò tiẹ̀ so ìbí náà máa ń wé lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà kan ni mo máa ń dún ní mà so mo sì fẹ́ máa wé gan padà ní ìsìtì tó máa wé láwọn occasionally mo lè wé tàánù kì í kódà àwọn èèyàn tó àwọn bára wọn jà èwo tàánù kì í ní láwà ní nǹkan ibi tí a ti yanjú ọ̀rọ̀ ẹ̀sìn tọ́pọ̀ ńlẹ̀ kì í ṣe ní téèyàn mọ̀ sọ pé ládà kankan ń bẹ lórí rẹ̀ tẹ́ bá tún gbà yí pé ládà ń bẹ lórí rẹ̀ sọ́dẹ̀sìn nù kì í sì sáré ẹ̀sìn ìmúra ò bá wọ sátán trọ́sà ò bá wọ jàlámíà ṣe pé bóyá aṣọ ẹ̀sìn pé tí wọ́n rán àádà ni àwọn kan ní máa ń wọ̀ báyìí so gbogbo àádà tó bá fẹ́ sọ mọ́kọjá hadu Islam ọwọ́ agbádá ni ọwọ́ kìíní kan ní táwọn afáàsù náà ń ṣàlàyé náà kì í ṣe pé wọ́n sọ yí pé kìíní kankan nìkan ní pé òwú láwà ní òwò tí ẹjọ́ yàn ẹran lè yàn jọ rárá so láwà ní òwò kò ní kò á di ládà kankan fún yàn nínú ẹ̀sìn ní tí a sọ pé kì í sáré ẹ̀sìn náà ìmúra ni tó bu ìkún ọmọlúàbí àwọn bàbá tí yẹn sì ṣe àwọn
gbà bẹ́ẹ̀ wọ́n fi kó yí bá Islam ṣùgbọ́n kì í ṣe pé ẹlòmíràn sọ fún wa pé ṣé eléyìí láwọn ọmọ fàmọ́ra wa lọ́wọ́ nígbà nìkan bá ń sọ pé ó ní ládá àbí ń kọ́lẹ̀ nínú àwọn tíà tí wọn ò bá kà nínú tíà tí wọ́n ń kọ́ mọ́ lọ bóyá ọ̀rọ̀ ìkànnì àwọn sálàf bóyá kìíní kan wọn ò ní fẹ́ wọn gbọ́dọ̀ clear bẹ̀ àmọ́ nátú ìlìmíyà ni ẹni tó bá dún ní mímọ̀ ibi tó bá rí kúrújọ́ gbọ́dọ̀ sàlàyé fáwọn èèyàn pé eléyìí báyìí ni wọ́n kà kọ́ bí ni kò rí báyìí o gbogbo àwa tí a bá fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ẹ̀rí ẹ̀sìn ní ká mú wá kọ́mọ̀jì èbú tíyìn bá ti lè rẹ́rí ẹ̀sìn tẹ́ bá rí ní ìsìn pé tá a bá rà díìsì tó jẹ́ pé kọ́ọ̀lù sọ́rí ní tí ó tún yẹ́lò míì nínú ṣẹ̀ríà kọ́ọ̀lù ànábì wà ákúwá ju fíìlù rẹ̀ lọ gbólóhùn tánàbì bá sọ ẹ lè má díìsì ọ̀kánàbì sọ pé ẹ ṣe báyìí ẹ máa gbé láwàní ẹ máa ṣe báyìí ẹ kàn lè sọ pé wọ́n ní ànábì ní àgbé láwàní sí wàá máa ń wé gbogbo gbà tí gbogbo nǹkan làwọn àfọyín nànà kálíbà máa yọ èyí tó bá jẹ́ súnà èyí tó bá jẹ́ hadiyu èyí tó bá jẹ́ pé wàá bàbà àléhà ànábì sallallahu alaihi wasallam ànábì dúnímọ̀ gbogbo àwọn nǹkan yẹn á lè máa yọ tẹ̀tìkáná so ń táwọn àfẹ́sìn tí wọ́n máa ń ṣe nu so ọ̀rọ̀ láwàní ọ̀fà ìjà gbogbo àwọn bàbá tí wọ́n ń wé ọlọ́run bá ní sàwọn ẹlẹ́sìn lórí wọ́n fi kó yíbẹ̀ sí náà ni ṣùgbọ́n kì í ṣe wípé ní tí bàbá Lagbeni sọ níbẹ̀ mi ṣe gbọ́ yé o ọlọ́run ló máa nìyàn o bí mo ṣe gbọ́ yé o kódà wọn ò sì pè wọ́n tí màá ṣe pè wọ́n lọ́la ló kù ká sọ pé bóyá àbígbà tá a jọ sọ̀rọ̀ ní wọ́n á ṣàlàyé nǹkan kan báyìí so yóò tó ń tí àwọn ọmọ ẹni tó bá fẹ́ jáde lé lórí kì í ṣe kọ́ńbídíà kan wá jáde kọ́ máa sọ fún wa pé ó nu nìkọ́ọ̀bù náà bí kì í sára kékeré kan olódò ní nìkọ́ọ̀bù ara ẹ̀sìn ló kì í ṣe kọ́ńbídíà kan wá bá jáde pé ẹ̀yin náà wò sí ọ̀rọ̀ láwàní wọ́n ń ta báwọn èèyàn gbogbo ìgbà téèyàn bá ti lè sòdodo láyé ẹnìkan ni ó wà dídùn òdodo tó bá ti Yorùbá wá burú tẹ́nìkan bá ti wà dídùn òdodo báyìí lójú Yorùbá ẹ ti ń bá lágbájá wí ni nígbà tí ìpín wọn dákọ pé ẹ̀yin sùnmọ́ tó wí ní náà láàánú tẹ́ ń gbé ẹnìkan àmọ́ pé ṣe báwa là ń ṣe báyìí so kọ́lọ́n kọ́ sàánú wa kọ́ wọlé àjọ kan sọ rẹ̀ èyí tá a ní kásáré clear ni subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati kásì mọ́ bínú ẹni tó ń gbé láwàní bàbá gẹ́gẹ́ ń gbé láwàní so bó òdiwó ṣe sọ pé ẹ̀rí ó wà lórí tiwọn náà wọ́n máa ń gbé ṣùgbọ́n wọ́n ń jẹ́ kó yé mo ń ṣe ni ẹwọ̀rọ̀ Abalibani nígbà wọn ń sọ̀rọ̀ mímọ̀ tí Abalibani ń sọ̀rọ̀ mímọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀há ọ̀sẹ̀ ha Abalibani ó sọ pé kéèyàn mọ̀ ẹ̀há wọn lọ́mọ àwọn ha ìyàwó àwọn ha wọn wá ń sọ hukumu ṣé wájibù ni ṣé kìíní kẹni kódà Abalibani gẹ́gẹ́ tẹ́lómi ìfẹ́ kóòtì Abalibani ó sọ pé ẹ̀há òsì nú ẹ̀sìn àwọn kan sọ yí pé kì í ṣe ọ̀ranyàn bó tiẹ̀ jẹ́ wípé ọ̀ranyàn ni bàbá ṣe mistake ń bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ lè gbọ́ lẹ́nu àáfàá kankan nínú sálàfù láyé láìnú àwọn tó ti lọ Imam Maliki ni o Imam Shafi ni o láwọn al-qurun al-mufaddala tẹ́nìkan sọ yí pé anna niqab annahu laysa min ad-din pé kò sí lára ẹ̀sìn wallahi nìkan kan sọ bẹ́ẹ̀ ẹ̀ ń bá sì sọ bẹ́ẹ̀ kó mo jáde pé Imam Shabu Hanifa lọ sọ bẹ́ẹ̀ ni gbogbo wọn tí ń jà sí ni pé báyìí náà lè ujub wal istihbab ṣé ń tọ́ lẹ́tọ̀ ni àbọ̀ràn ẹ̀yàn ni so àwọn kan sọ pé ẹni tó bá ṣe ọwà àfùdọ̀líyà wọ́n sọ pé so wọ́n sọ pé ìtọ́ dáa jù oníkéyìn ó bù wọ́n sọ pé kò sí nínú ẹ̀sìn awínà àhírọ̀ ìgbà ayé tẹ́ ti dàrú yìí là ń gbélé yùn wà lẹ́ẹ̀ni kankan 500 years sẹ́yìn 700 years 1000 years sẹ́yìn kò sí kankan náà àfa ayé tó sọ bẹ́ẹ̀ pé nìkọ́ọ̀bù kóbìnrin òbójú láìsàmínà dín kò sí ẹ má sọ kó mo jáde káwá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ní tí wọ́n jà sí ni pé sọ̀rọ̀ yẹn ni ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé kí sọ̀rọ̀ yẹn wọ́n ní ṣùgbọ́n lọ́dà jù kódà wọ́n ní tí ọba wa tó ní ìbò wọ́n ní kò gbọ́dọ̀ sọ̀sọ̀ sójú láwọn tó tún sọ kò gbọ́dọ̀ sọ̀sọ̀ kò gbọ́dọ̀ kàtíkè kò gbọ́dọ̀ pojú kò gbọ́dọ̀ para ẹgbẹ́dẹ́rẹ́ kan kí ló tó ápù so ṣùgbọ́n wọn ò sọ pé kì í sáré ẹ̀sìn wọ́n gbà pé tó bá tún ṣe yóò tún gbà ládàá torí àsìkò wa subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant bàbá Kọ́lá Olóòtú ẹnìkan kan ò kú o nítorí pọ́lọ jámárìwò ẹ bá ní correct ẹ o so ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ má rò pé kinní kankan o bí ẹ̀ sọ màrìwò kọ́ sọ ákírun tiwa o kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ o kò ṣẹlẹ̀ ní o tó ti bá ń kẹ́ ayé o.